wọ́n ní kọ̀ọ̀kan plan fún orílẹ̀-èdè yẹn through human resources which is natural resources wọ́n attain technology through technology yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ta gbogbo àgbáyé and ìlú tó bá ti ń fún ní technology ẹ̀ tó bá ti ń ta fún ẹ ó ti mú ẹ lóko ẹrú no matter the human resources you have wàá máa bọ́wọ́ ni torí tí ò bá jẹ́ kí iná yín tàn ẹ̀ nígbádùn ìlú tí ò bá jẹ́ kí ọ̀nà yín dá ẹ̀ nígbádùn ìlú tí ò bá fún yín ní àwọn amenities that don control a very good nation ẹ̀ nígbádùn ìlú so definitely àwọn wọ́n ti jẹ́ bí colonial master ní ẹ lórí bí wọ́n bá tẹ̀ ní mineral resources so ìdí nìyẹn pé tí èèyàn bá ń kó oríṣiríṣi èèyàn jọ èèyàn máa discover a lot of potentials like the way he handle the hate samajedi even the MC that coordinated in his own level I can see the potentials olùkàlùkù pẹ̀lú field of specialization orí pé ẹni information officer òun náà ti ṣiṣẹ́ ẹ̀ níbi tó jókòó sí yẹn so different angles dem ma ti build wọn lẹ́tí máa rí wọn tó máa fi wúlò ẹ bá kó wọn pọ̀ in a central pole àwa jẹ́ a very good resourceful organization so ìdí ẹ̀ ni wọ́n máa fi kí ìrìnnú àkọ́kọ́ fún ẹ̀kúṣẹ́ ńláńlá tẹ̀síṣẹ́ nípa ìgbẹ́ ìlú pèmí tó láyé wà program is not too cumbersome for maiden edition I told Abi for the maiden edition it will be highly stressful maybe wà á kọ́kọ́ bẹ̀rẹ̀ díẹ̀ ọ̀dọ́ tó wà ní farming and I can see the level of capacity to do it. Because one of the chief in the area can be very to my floor. I run for almost 27 years. I party the organization. We might get business bundle. But see, over there, now in 3 months, we take them. Advice, technical advice. The very only for. You're ballistic. We will pass through different organizations. Even now, as the area of the OPC, I'm still the national coordinator of OPC. And then there will be OPC. Big part, illiterate, big part, illiterate, share our woman specify. Our be our she must specify in no election day. Big party go ayàtọ̀ sí elite ọbẹ̀ dìbò ọbẹ̀ dìbò ìka kan tí big party ẹ bá tẹ̀ náà òun náà ni elite máa tẹ̀ and big party yẹn ló máa dúró nù àwọn elite inú political party wọ́n ju 5 to 10% lọ wọ́n tẹ̀ ju 3% lọ àwọn ọdẹ bá bẹ́ẹ̀ lọ ṣe campaign big party yẹn lè máa fi show strength ní tẹ̀ máa yà pé òun wà ń bẹ̀. Torí ẹni bá lọ́wọ́ jù ò lè dúró nínú òòrùn fún 3 hours ẹni tó wà convenient ò lè dúró nínú òòrùn fún 3 hours tó ẹ bá dẹ̀ fẹ́ ṣe grassroots campaign ẹjọ́ tó tún lè ẹ bá fẹ́ ṣe grassroots campaign àwọn tẹ́ ń pè ní commoners yìí tẹ́ ń pè ní illiterate yìí àwọn lè máa tì síwájú ibi tẹ́yìn ọ̀burú sí nìyẹn o ẹ bá dẹ̀ wo wọ́n ṣe ń dìbò ẹ rí pé the figure coming out from Ikoyi, Victoria Oman but there was a time of grassroots who attend to the big brands. No, I never let go Alimosho. Don't back the figure Alimosho, government of this state. You may not want big one like that. So there were me now, okay, because we have many grassroots in Obi State. There are only free brands, there are only illiterate. And illiterate, yellow man lawyer. Àwọn náà bí trade because tí illiterate bá ti rí nǹkan tó fẹ́ lára leader àwọn ẹbí máa bá kú lélẹ̀ yìí ṣùgbọ́n elite àwọn pé kí ni discipline is a lawyer I'm a lawyer too I'm a medical doctor eléyìí ò lè ní ìgbà wọn àkọ́dá owó ẹ̀rú ni wọn lè fi máa rí ẹgbẹ́ tó bá ti wà holistic there is limit tó máa ń survive wọn Awólọ́wọ̀ ó ṣe jẹ́ elite tó kò fi grassroots ṣeré tó bá tásìkò kan bàbá olóò níkẹlẹ á ní invite àwọn àgbẹ̀ olórí àwọn àgbẹ̀ wọn wá bá òun ṣe meeting á dé fún ọ ní audience ní ẹfún yẹlá hall á bá wọn jókòó á béèrè wọn tó ń fẹ́ ó nígbà tó máa bá wọn ṣe meeting ó nígbà tó máa bá wọn ẹbí ṣe meeting
but àwọn olóṣèlú wá ń sìn they are not ready to engage the grassroots láti mọ nǹkan tó ń fẹ́ ìdí nìyẹn tó bá dórí ipò wọn ò mọ ibi tí bàtà ṣe ń ta àwọn ènìyàn lẹ́sìn disconnection wà fún wa wà they always disconnect with the grassroots but I'm a grassroots person bẹ́ẹ̀ ni mo ní àwọn ọ̀rẹ́ elite class lọ́wọ́ category by category in mori 2 minutes one go mori category by category mo fi ń dì pẹ̀lú àwọn ènìyàn so inú mi dùn pé ẹ believe no grassroots mo ti fi ṣe ń sọ̀rọ̀ yẹn lè fi rí àwọn ètò ìjókòó mo lè fi pé most of them are educated because grassroots mi wà ó wà educated àsìkò ó yìí wà ní level tó yìí ń grow ni so then about build the relationship pẹ̀lú wọn ọjọ́ tó bá grow tó bá di lawyer wọn ní ìgbà ẹgbẹ́ yẹn so give me just 5 minutes and so.